ọ̀pọ̀lọpọ̀ lè máa wò wípé sédè Yorùbá tá à ń sọ lásán yìí, ṣẹ́rí èdè tá à ń sọ yìí tó jẹ́ èdè tó dàbí ìgbà tó jẹ́ wípé a kàn ń sọ ohun tó wù wá lásán. Àlùmọ́nì ni o. Ṣẹ́rí gbogbo nǹkan àwa Yorùbá, ìṣe wa àlùmọ́nì ni, ìmúra wa àlùmọ́nì ni, ọ̀rọ̀ wa àlùmọ́nì ni. Ṣùgbọ́n ṣe mí láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ti fi àlùmọ́nì bàbá rẹ̀ ló ti fi ṣe é. Ṣẹ́rí àsìkò ń bọ̀ wá tó jẹ́ wípé èdè Yorùbá wa yìí tá a bá máa kọ èèbó ní ó máa kọ́ wa, a tún máa sanwó láti kọ́ èdè àwọn bàbá wa nítorí pé a ti ń lo oko rẹ̀. Ìṣe wa, ìṣẹ̀ṣe wa, àlùmọ́nì ni. Báyìí lẹ ṣe mọ̀ pé àlùmọ́nì wa ni. Tó bá jẹ́ nǹkan tí ò nítumọ̀, kóyìnbó tó fìlú rẹ̀ lẹ̀, kó tó wò ó pé òun lọ sórílẹ̀-èdè Nàìjíríà, òun lọ sáàárín àwọn ẹ̀yà kan tí ń jẹ́ Yorùbá, òun fẹ́ lọ kọ́ èdè wọn. Òun lọ sáàárín àwọn ẹ̀yà kan tí ń jẹ́ Yorùbá, òun fẹ́ lọ kọ́ ìmúra wọn. Òun lọ sáàárín àwọn ẹ̀yà kan tí ń jẹ́ Yorùbá, òun fẹ́ lọ kọ́ àwọn ìṣẹ̀dálẹ̀ wọn, àwọn ìṣẹ̀báyé wọn, àwọn òòṣà wọn. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé òyìnbó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lórí ẹ̀ tí wọ́n ti mọ̀ pé òun àlùmọ́nì ni. Wọ́n sì ti rí wa ń rí wípé ohun tó jẹ́ nǹkan àwọn bàbá wa àwa fi ń ṣeré. Wọ́n sì mọ̀ wípé mífi ọwọ́ ẹ̀hẹ́n rẹ mú àwọn ìsọ̀rọ̀ ìṣesí ìmúra ìhùwà wa, yóò mú wa gbàgbé àwọn ìṣe àṣà wa, òòṣà wa àti sọ̀rọ̀ sí wa. Ẹ wo bí Nàìjíríà ṣe tó lénìí, ẹ wo bí Áfíríkà ṣe tó lénìí. Òyìnbó yìí lọ sí ẹ̀yà míì in all Africa. Orílẹ̀-èdè Nàìjíríà àti ẹ̀yà Yorùbá nìkan ni wọ́n ń wá. Kí ni wọ́n wá ṣe? Wọ́n wá kọ́ bá a ṣe ń múra. Wọ́n wá kọ́ bá a ṣe ń lùlù. Wọ́n wá kọ́ bí wọ́n ṣe ń dafá. Wọ́n ń kọ́ bí wọ́n ṣe ń bọfá. Wọ́n ń kọ́ bí a ṣe ń lo ewé àtegbò. Ǹjẹ́ àwọn òyìnbó tí wá máa tún fọgbọ́n kó wa lómi ọbẹ̀ lọ, àwa ọmọ Yorùbá, ọ̀jẹ̀ ronú ẹ. Ìwọ ni wọ́n ń sọ fún wípé ìmúra bàbá rẹ̀ ọ̀dà, àfi múra àwọn tọ̀hún rìn wá. Wọ́n sọ fún ọ wípé òòṣà bàbá rẹ̀ ọ̀dà. Wọ́n sọ fún ọ wípé ìsọ̀rọ̀ àwọn bàbá rẹ̀, stop speaking vernacular. Èdè àwọn bàbá tiẹ̀ ló di vernacular. Tọ́mọ̀ sọ ń lèwe wọn, ọba sọ èdè bàbá rẹ̀ ń lèwe. Àwọn sínú ọwọ́ tún máa lù wá pé ọsọ Yorùbá. Bàbá wa ti sọ òyìnbó ń lèwe wọn ò ní nà wá. Bàbá ti sọ Yorùbá wọn máa nà wá. Ṣé wọn ò ti bàṣà wa jẹ́? Ṣe rí ètò tòní ó pè fún rònúpìwàdà láti tó ṣí wa létí ni. À ń wò pé kò ṣe nǹkan kan náà kí làwa fẹ́ fi Ifá ṣe. À ń wò pé kí la fẹ́ fi ewé àtegbò ṣe. Ewé táwa ń wò wípé kí la fẹ́ fi ṣe òun tá à ń rí ohun tí ò dá òun. Ǹjẹ́ òun lẹ mọ̀ pé àwọn òyìnbó tún wá látòdìdí orílẹ̀-èdè wọn? Ẹ má gbàgbé pé àwọn náà wá ń jò ní o. Wọ́n sọ fún wa pé àwọn tá à ń ṣe o, a lè rọ́lọ́hun o, a lè bọ́lọ́hun pàdé. Àwọn náà wọ́n tún wá ọ̀nà another dimension lénìí tí wọ́n tún rí nǹkan wa bí nǹkan ayò. Ká wá ní pé gbogbo ọmọ Yorùbá ló ti dá gbogbo ẹ̀nà kí làwọn fẹ́ wá lónìí gẹ́gẹ́ bí nǹkan ayò. Wọ́n ní ó wá lo ẹ̀yọ́nú, ó ní bí wọ́n bá ti lo ó ti ṣẹ̀ ó ní wọ̀jọba ọ̀run. Wọ́n ní ó wá lo aṣínà tí ó mọ̀nà rẹ̀ ṣí, ó lè wọ̀ ni, ìwọ ò ní wọ̀jọba ọ̀run. Wọ́n sọ fún ọ pé ọṣẹ bìṣàbìṣà rẹ tó lò táyè rẹ ó fi máa dá tó fi rówó tọ́mọ rẹ. Ìwọ ní tó bá ti wí ọṣẹ tó fi rówó tó fi tọ́jú àwọn ọmọ rẹ, ò ní wọ̀jọba ọ̀run. Ṣé ò ti fòṣì ilẹ̀ fáwọn ọmọ rẹ? Tó bá sì rá àwọn ọmọ rẹ tọ́jú, sáwọn ọmọ rẹ ò ní ṣépè fún ọ lọ́la.
àwọn ṣe oṣólẹ̀ ń bẹ tó rówó tó ọmọ tọkàn rẹ̀ ó sì balẹ̀. àwọn ẹ̀yọ́nú ń bẹ, àwọn ṣe ajé tàǹtà ní 500,000 ń bẹ, ọṣẹ Edward tàǹtà 50,000 ń bẹ fẹ́ni tí ọba tí ìrówó ṣe ńlá. ǹjẹ́ ṣé téèyàn bá lówó lọ́wọ́ só lè rọ́lọ́ ń sìn? ìbéèrè tó ni. ṣẹni tí ọba rówó lọ́wọ́ só lè sin Ọlọ́run tí ó fi sin Ọlọ́run lásìgbádùn tí ó fi rere Ọlọ́run jẹ? ǹjẹ́ mọ̀ pé ẹni tí ọba lówó lọ́wọ́ kò lè bẹ́ pẹ́pẹ́? ìwé mímọ́ àwọn ẹlẹ́sìn kan ní owó ni kẹ̀kẹ́ ìhìn rere. wọ́n wá ń sọ fún wọn níbi tó ń lọ wípé má lọ lé babaláwo má lọ lé olóògùn o, bá o bá ti lọ lé babaláwo tó lọ lé olóògùn o ò ní rọ́lọ́hun. àánú Yorùbá ń ṣe mí. tó o bá tí ìrìnà kó oògùn tó jẹ́ tó tẹ̀síwájú máa bọ̀ sọ́dọ̀ Fágbénró ọmọ Òrìṣàtọ́lá, àpèsè ìṣègùn àgbáyé, ọmọ apẹkẹpẹkẹ òjò ń pa páànù. àwọn ewé ní lóríṣiríṣi tá à ń lò yìí láti tú àwọn èèyàn lẹ̀. ewé làpálàpá funfun nu, ìyálóde funfun nu, ó ní iṣẹ́ tí ń ṣe. ewé ìyálóde pupa rèé, ó ní iṣẹ́ tí ń ṣe. ó dábọ̀ bá tiẹ̀ tí ìrówó ṣoògùn kankan lọ́dọ̀ Fágbénró ọmọ Òrìṣàtọ́lá, ìwọ gbo ewé ìyálóde pupa yìí, ìwọ gbo funfun yìí, ìwọ máa fi wẹ̀ lálaalẹ́. wàá rí pé gbogbo òdíwọ́ tó wà nú ayé rẹ̀ ó sì máa kú ò. ewé ìyálóde funfun nu, ewé ìyálóde pupa rèé, òun náà ń pè ní làpálàpá pupa. làpálàpá pupa rèé, làpálàpá funfun rèé. ìwọ já méjèèjì papọ̀ máa gbó, ọ̀nà rẹ̀ ó sì máa là. nítorí ṣẹ̀ṣẹ̀ ń gbààwẹ̀ síhùn, ǹjẹ́ o mọ̀ wípé ewé ìyálóde pupa àti funfun, ǹjẹ́ o mọ̀ wípé ó lè tán ṣòro tó ṣẹ̀ṣẹ̀ ń fi ara rẹ̀ sínú ìṣerasí. àwa kó ọṣẹ ajé jọ táǹtà ní 500,000, ìwọ náà máa lò káyè rẹ̀ ọmọ ga sí, kọ́ ọmọ fò sí, kọ́ ọmọ dèèyàn ńlá sí. wọ́n sọ fún ọ pé bá bá ti lọ lé olóògùn o ò ní rí ìjọba ọ̀run, o ò ní rọ́lọ́. ǹjẹ́ o tiẹ̀ bí wọ́n léèrè pé níbo ni ìjọba ọ̀run ń wà? dákun bá ń bi wọ́n léèrè. àwọn tó ń sọ fún ọ wípé bọ́ ọ bá ṣe léyìí ọ wọná, tọ́ ọ bá ṣe tọ̀ wọ́n wọná, bá ń bi wọ́n léèrè pé níbo ni náà ń wà? gbogbo ọ̀nà tẹ́ bá fi là tẹ́ fi jéèyàn láyé ni wọ́n máa sọ pé kò dáa. ọ̀nà bíi tẹ́ gbà rówó láyé wọ́n sọ fún ọ pé kò dáa, ọ wọná. ǹjọ́ o mọ̀ wípé àwọn yìí ni àkùkọ gàgàrà tí ò fẹ́ kí tabẹ́ rẹ̀ ó kọ. gbogbo ẹni tí bá ti ń sọ fún ọ pé má lọ lé ológun, má lọ lé babaláwo, wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. àwọn yìí ni wọ́n sọ fún ọ pé tọ́ ọ bá ti lọ lé ológun àbí tọ́ ọ lọ ṣoògùn lé babaláwo, wọ́n fẹ́ bọ̀ láàrẹ jẹ́ ni. wọn ò fẹ́ ọ ga ni o, wọn ò sì fẹ́ o tó àwọn. gbogbo àwọn tá ń sọ wípé má lo oògùn dúdú o, má lo ọṣẹ o, má lo aṣínà o, má pègèdè o, má pọ̀fọ̀ o, bí wọ́n léèrè pé bó làwọn ṣe ga. ṣé wọ́n lè fi ẹ̀sìn tí wọ́n gbé lọ́wọ́ búra wípé àwọn ò rì sínú ewé àtegbò? bí wọ́n léèrè bẹ́ẹ̀, ọjẹ́ mọ́ sùn. níjẹ́ òní là bẹ̀rẹ̀ January, February, March lásán ti parí yìí o, April lásán ti parí yìí o, ní tó ń lọnu o. ṣé bó ṣe ń fòṣì lò bọ́ náà kó ló tún fòṣì lò tán? ò ń ṣiṣẹ́ ọwọ́ ò mójútó ra rẹ̀, ó jẹ́ kọ̀ǹtráktọ̀ ò mójútó ra rẹ̀, ó ń tajà ò mójútó ra rẹ̀, ó sì lọ́ọ́ fẹ́ ga. ọjọ́ mọ́ sùn, béèyàn bá ti sùn kò ní sùn. àwọn abatẹnijẹ́ làwọn tí ń sọ fún ọ pé ọmọ lò ń ka àwọn bàbá rẹ̀. àwọn òyìnbó wọ́n ti ń kọ́ oògùn wa báyìí. a padà lọ máa fọwọ́ kọ́ oògùn lọ́dọ̀ òyìnbó ni. Ọlọ́run ẹ lọ kọ́lẹ̀. Yorùbá òyìnbó ní ọ̀padà máa wá kọ́ wa ní èdè bàbá wa, torí pé wọ́n ti wá, wọ́n ti kọ́, wọ́n ti ní lọ, wọ́n wá ń dà wá. ẹ lọ kọ́, ẹ lọ kọ́, ẹ lọ kọ́. òyìnbó ní ọ̀padà tó máa kọ́ wa lédè bàbá wa. ẹ jẹ́ jẹ́ ají.
béèyàn bá ti sùn ojú kan tó sùn sí náà ni ẹ wà lẹ́yìn bá bá jarun pa bọ́ọ̀lẹ̀ lórí bẹ́ẹ̀dì yóò bọ́ sórí ẹni àbí kọ́ bọ́ sílẹ̀ lẹ̀ ọṣẹ dúọ̀dù tí mẹ́tí ń ta o tó o bá ti rówó rọṣẹ ajé 500 tó o ti rówó ṣoṣólẹ̀ ńlá àwọn iṣẹ́ kan bẹ tí máa ń sọ ẹ̀yìn déèyàn ńlá àwọn iṣẹ́ yẹn máa náà bíi 6, 7, 8 million 10 million àwọn lọ́balọ́ba àwọn lóyè àwọn ọ̀tọ̀kùlúùlú tá a fẹ́ kán déèyàn pàtàkì nínú ayé àwọn là ń ṣe é fún àwọn tó ti déèyàn pàtàkì tí ò fẹ́ wálẹ̀ mọ́ tó fẹ́ máa ga sí tó o bá ti rówó ńlá báwọn àwọn iṣẹ́ kéékèèké mẹ́ tó lè máa lò wọ́n náà pé Fágbénrówó àwọn iṣẹ́ 50,000 ń bẹ 100,000 ń bẹ 200 ń bẹ 3 ń bẹ wọ́n pé Fágbénró bàbá Fágbénró èmi náà máa ń wá àkábà kò sẹ́ni tó bá mi dòwò pọ̀ tí ò rí dùnú Ọlọ́run òun lálàkàlà wọ́n pé Fágbénró òun jẹun lójú oorun pé Fágbénró òun bóbi ń sùn lójú oorun pé Fágbénró àbọ́fà kan ni àbá ìṣẹ̀ kan ni ṣé egbò àdáàjì náà ń tiẹ̀ ìwọ pé Fágbénró pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹ̀ ó sì lọ ọjọ́ mọ́ sùn ọ̀rẹ́ mi èyí tá a tún sọ lónìí ó yẹ kí wọn náà rí tiẹ̀ mú ń bẹ nọ́mbà tó pè mí sí rè 080 30 45 6383 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin náà ni mo wà tẹ́ ẹ bá fẹ́ wá mi wá ẹ máa bọ̀ wá ẹ lè pè mí kí n má gbé torí kọ́ọ̀lù pọ̀ anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ ńlú Ìlọrin èyàn kan gbọ́kadà ẹlẹ́yìn lọ sí ilé epo Ibrolac ní Agbo Ọba tẹ́ bá ti sọ̀kalẹ̀ ilé epo yẹn anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ ńlọrin kan gbọ́kadà ní ilé epo lágbo Ọba ẹ̀dúnwájú ilé epo Ibrolac yẹn lágbo Ọba ẹ̀dúnwájú ilé epo yẹn kọ̀yìn sínú ilé epo yẹn ẹ wá kọjú títí tí ọlọ́dà tó lọ́kadà yẹn ti sọ yín ẹ wá wo apá àlàáfíà yín bí òpónà méjì ẹ rí transformer kan tí fọganáísà kan wà lára rẹ̀ orúkọ fọgá yẹn ni Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ wà rí sáńbọọdù mi lára transformer yẹn Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited ẹ béèrè ilé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé lọ́dọ̀ fọgá yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ ní dààmú ikú òjijì ò ní pa wá o oríwo ò ní gbàbọdè o àìsàn ò ní ṣe mí kò ní kọlù mí kò ní kọlù gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ bá ń ṣàdúrà ẹ ṣàmì ẹ gbẹtọ àmì ẹmí gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń ṣiṣẹ́ mi tẹ́ ń rẹkọ kankan lórí péjì mi ẹ má fàdúrà àwọn bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́ o àní dààmú o ikú òjijì ò ní pa wá o ire gbàǹgbà.